àkúnlẹ̀yàn làdáyébá adélé ayé tán ojú kan gbogbo wa ọ̀nà tí ẹ̀dá yóò gbà láyé tí nǹkan fi ṣe ẹnu rẹ fún tí gbogbo tí ó gbà lérò tí ó fi tẹ̀ lọ́wọ́ tí ó fi bẹ́gbẹ́ pé tí ó fi bọ́ gbàgbé ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé ọ̀nà yìí ẹ̀dá kan ń ṣe wàhálà lásán ni wọn ò tí ì mọ̀ bí ó ṣe jẹ́ gan bí ó ṣe jẹ́ ẹ̀dá kan ńlá kàkà ni wọn ò tí ì mọjọ́ tí wọn ò tí ì mọ̀ gbà táwọn ó débi àtìlà ọ̀nà àtìlà ẹ̀dá láyé ǹjẹ́ wàá mọ̀ pé ó wá farasí sí àwọn ibì kan ọlọ́run fún àwọn èèyàn kan ní ẹ̀bùn láti lè tọ́ni sọ́nà lórí ọ̀nà tá a tọ̀ tá a fi débi ògo tá a fi débi iyì tá a fi débi ẹ̀yẹ nílé ayé tá a wà yìí irú àwọn èèyàn tí a wá ń sọ ǹjẹ́ ẹjẹ́ wá mọ̀ wípé wọ́n sì wà lórí ilẹ̀ alààyè yìí tó jẹ́ pé ọlọ́run ọba mi ló dìdí fún ọ ní àṣẹ láti lè náwó sí nǹkan kí gbogbo tí wọ́n sì náwó sí ó sì jẹ́ bẹ́ẹ̀ mo wá gbìyànjú àti sọ̀rọ̀ nípa ikọ̀ àti ìríjú ọlọ́run ọba mi Èdùmàrè kan tó jẹ́ pé ọlọ́run ń lò nírú àsìkò yìí tó jẹ́ pé ọlọ́run ọba mi Èdùmàrè ó ti wá lo màmá yìí láti gbé ìpàdé alágbára kan kalẹ̀ tó jẹ́ pé ẹ̀ẹ̀kan lọ́dún ni wọ́n máa ń ṣe wọ́n gbọ́kọ̀ ìpàdé yìí ní operation 7-7 wọ́n gbìyànjú àti sọ̀rọ̀ nípa màmá wa Olúwaṣèyí Bákàrè tí ọlọ́run gbé ìjọ kan kalẹ̀ tí wọ́n pe ìjọ ní Gbọ̀rọ̀mìrò prayer ministry nípasẹ̀ màmá yìí tó jẹ́ pé nípasẹ̀ ìpàdé ọlọ́dọọdún kan tí wọ́n máa ń ṣe lẹ́ẹ̀kan lọ́dún tí wọ́n máa ń ṣe nínú oṣù kínní ọlọ́run máa ń ṣe iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu nínú ìpàdé yìí ẹ má jẹ́ ń bòpò lọlé olóró ẹ ti ẹ̀ jẹ́ ká sáré ṣe gàyà díẹ̀ ká sáré gbọ́ ẹ̀rí bí mélòó kan lára àwọn èèyàn tí wọ́n ti sọ̀rọ̀ nípa iṣẹ́ ìránṣẹ́ màmá yìí. Tẹ́ bá ní operation 7-7 ẹ wá ní all round dominion. Àwọn èèyàn máa wá láti ìlú òyìnbó tó ti dé báyìí ẹ ń ṣàbùkù gbogbo àwọn ọmọ wa tán wá tí wọ́n lọ láti ibi tó yẹ pé true program yìí ni ọ̀pọ̀lọpọ̀ máa ti gbọ́lúdé tó máa sọ tó máa gba táyìn tó máa gba permission níbi iṣẹ́ wọn pé àwọn gbọ́dọ̀ lọ Nàìjíríà torí wọn fẹ́ miss program. ẹ wo bóyá kí n fi tè tó ṣẹlẹ̀ láìpẹ́ yìí ìjọ tó ṣẹlẹ̀ gangan ọkọ mi àti ọmọ mi àkọ́bí mi wọ́n wà ń bẹ̀ o Ọlọ́run ṣiṣẹ́ àrà ó ṣiṣẹ́ ìyanu ní wákàtí kan kí ní ẹ̀ṣẹ̀lẹ̀ báyìí wọ́n kúrò níbẹ̀ lẹ́yìn wákàtí kan gbogbo ilé tán wà bí tán lọ ó di ìlẹ́lẹ̀. àpè ọdọọdún ni program yẹn máa ń wáyé Ọlọ́run dẹ̀ máa ń ṣiṣẹ́ ìtúsílẹ̀ ibi tí ẹnìkọ̀ọ̀kan bá kù sí Ọlọ́run máa ń fi program yẹn ṣiṣẹ́ ìtúsílẹ̀ fún ẹnìkọ̀ọ̀kan. So that program will be live everywhere. 7 p.m. on dot 30th to the second day 7 a.m. I would just say instead of you spending your night at that bar or that lounge, come and meet God, come and pray to Him, come and talk to your Father, and the rest assured is going to answer you. Ọlọ́run ẹ ti gbọ́ yẹn o ẹ ti rí ẹ̀rí lóríṣiríṣi tí Ọlọ́run ọba mi Èdùmàrè tí ó gba ọwọ́ màmá Olúwaṣèyí Bákàrè ṣe ẹ ti rí bí màmá kan ṣe jẹ́rìí bí pé ìṣẹ̀lẹ̀ ìdúgbà kan tí ó ṣẹlẹ̀ ní ọ̀sẹ̀ bíi mélòó kan sí àsìkò yìí ní ìlú Ìbàdàn wípé Ọlọ́run ni ó kó ọkọ àwọn àti ọmọ àwọn ni ó kó wọn yọ nínú ìṣẹ̀lẹ̀ náà ẹ ti gbọ́ bí àwọn èèyàn ṣe sọ̀rọ̀ lóríṣiríṣi wípé kò sẹ́ni tí ó wá síbi ìpàdé yìí tí ò ní ní ìtúsílẹ̀ ẹ ti gbọ́ báwọn èèyàn ṣe sọ̀rọ̀ lóríṣiríṣi wípé ìpàdé yìí kì í ṣe ń téèyàn mísì rárá oríṣiríṣi àmì àti iṣẹ́ ìyanu ni Ọlọ́run ọba mi Èdùmàrè ni ó gbé ṣe o lẹ́kùnrẹ́rẹ́ láti wá ní ohun tí ẹ nílò àti mọ̀ nípa ìpàdé yìí á wà lọ sínú ilé agodo báyìí o á lọ pàdé Agnes Abíọ́dún nínú ìfọ̀rọ̀wérọ̀ kan pẹ̀lú màmá Olúwaṣèyí Ẹ̀bùnolúwa Bákàrè tí ó wáyé láìpẹ́ yìí o ní Delan Event Center ìyẹn ní 30 oṣù kejì ọdún tí a wà yìí o ìyẹn ní 30 oṣù kínní ọdún tí a wà yìí ní Delan Event Center níbi tí òbítíbitì èrò tí wọn yóò péjú pésẹ̀ sí láti rí tí wọ́n ṣe èmi ò rí tèmi ṣe o ẹ̀yin kọ́ àpàdé ń bẹ̀ láyọ̀ àtàláfíà ẹ ṣé tí ẹ wò wá. mo kí gbogbo wa nílé lóko lẹ́yìn odi mo ní a kú iṣẹ́ àsìkò bójú ọjọ́ ṣe rí orúkọ tèmi ni Agnes Abíọ́dún láti ìkànnì Jígí Alára àkànṣe ètò yìí la gbé kalẹ̀ ìpàdé àdúrà tó ń bọ̀ ní 30 oṣù kínní ọdún tí a wà nínú rẹ̀ yìí ìpàdé yìí la gbọ́ wípé ìpàdé tó ní agbára tó máa ń ní ìlú tìtìtì bẹ́ẹ̀ pé gbogbo ìlú Ìbàdàn ni ó máa ń ní tìtìtì a dẹ̀ rí pé ìpàdé yìí ó ní í ṣe pẹ̀lú ìyá wòlíì kan tó jẹ́ wípé ẹni Ọlọ́run ti ọwọ́ rẹ̀ ń ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu tí a bá ń sọ nípa
ètò yìí wọ́n pe orúkọ ètò náà ní Operation 7-7. ẹ sì mọ̀ wípé kò sí bí èyí ṣe fẹ́ sọ tó fẹ́ dàbí pé kí ẹni tó ní nǹkan tiẹ̀ gangan kó sọ. nítorí náà la ṣe gbé màmá wa tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn, màmá wòlíì Ìyá Bákàrè, wá sí orí ètò yìí. ẹnu oníkan la ti ń gbọ̀pọ̀. ǹjẹ́ màmá ẹ káàsán, ẹ kú iṣẹ́ látọ̀rọ̀, ẹ kú iṣẹ́ Olúwa mà. ẹ káàsán o. gbogbo ikọ̀ láti jíjí alára, inú mi dùn láti rí yín ní àárín wa. ǹjẹ́ àwọn ará ilé lè mọ̀ yín mà? orúkọ mi ni wòlíì obìnrin ẹ̀bùn Olúwaṣèyí aya Bákàrè. mo máa ń fẹ́ káwọn èèyàn kàn pè mí ní pásítọ̀ Ṣèyí Bákàrè. mo bá ń gbọ́ tí wọ́n máa ń sọ wípé wòlíì ọmọ wòlíì. ẹ jọ̀ọ́ ṣé ẹ lè ṣàlàyé yẹn fún àwọn aráalé? nínú ìdílé tá a ti bí mi, ọmọ orí pẹpẹ bàbá pè mí. bàbá mi jẹ́ lára àwọn àpọ́stélì àgbà, lára àwọn tó tiẹ̀ tẹ̀lé bàbá Orímọládé. ẹ bá ń gbọ́ nínú ìtàn Orímọládé ẹ máa gbọ́ kó kà níbẹ̀. màmá mi náà jẹ́ wòlíì nínú ìjọ aláṣọ funfun, nínú ìjọ Sacred Cherubim and Seraphim Cathedral of Joy, níbi tẹ́ ti ṣe ètò ìgbóhùnsáfẹ́fẹ́ yìí. so ọmọ bíbí inú wòlíì ni mí. nígbà tí oyún mi dẹ̀ ti wà ní oṣù méjì nínú ìyá mi láti ríran sí wọn pé ọmọ tó wà nínú wọn yìí, ayé ìgbà yẹn kò tiẹ̀ tí sí scan, so ọmọ tó wà nínú wọn yìí pé obìnrin ló máa jẹ́, ó dẹ̀ máa jẹ́ wòlíì tó máa la àgbáyé já. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ó ti wá sí ìmúṣẹ. láti inú ìjọ iná ni Zọ̀rọ̀ Miro Prayer Ministry ti wá dìde, èyí tó wá la gbogbo àgbáyé já lọ́wọ́lọ́wọ́. ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. ètò ìpàdé àdúrà tó ń bọ̀ ní 30 ọjọ́ oṣù yìí, wọ́n ní Operation 7-7 ní orúkọ ìpàdé àdúrà náà. ǹjẹ́ ẹ lè sọ fún àwọn aráalé pé nǹkan tí ìpàdé àdúrà náà tó dá lé lórí? ìpàdé àdúrà ní Operation 7-7, ìpàdé àdúrà ní wákàtí 12 ní lẹ́ẹ̀kan nínú ọdún. a máa ń bẹ̀rẹ̀ ní aago 7 alẹ́, tá a dẹ̀ máa ń parí ní aago 7 àárọ̀. wákàtí 12 ni tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn máa ń wà níbẹ̀, tí oríṣiríṣi iṣẹ́ ìyanu máa ń farahàn. ohun Olúwa ni láti bàtàdé ti bẹ̀rẹ̀ ni Ọlọ́run ti ń rìn kọjá. bóyá kí n tiẹ̀ sọ bá ṣe bẹ̀rẹ̀ pàápàá, Ọlọ́run rán ikọ̀ àti ìrújú kan sí mi ní nǹkan bí ọdún 16 sẹ́yìn. I think it was 16 yẹn jẹ́ 16 years. That was 2009 láṣẹ àkọ́kọ́. wípé kí n gbé ìpàdé kan, pé òun Ọlọ́run máa darapọ̀ mọ́ ìpàdé yẹn, pé kó jẹ́ wákàtí 12. ẹni tó lọ́run ó sì ní tiẹ̀ ní bóyá ká bẹ̀rẹ̀ láàárọ̀ ká parí ẹ̀ ní alẹ́. bọ̀gbà tí mo lọ wá ojú olú ní ká bẹ̀rẹ̀ ní alẹ́, nígbà tí oòrùn ti fẹ́ wọ̀, ká wá parí ẹ̀ ní àárọ̀ nígbà tí ọjọ́ fẹ́ dìde. so ẹni tí oòrùn ayé ẹ̀ bá ti fẹ́ wọ̀, Ọlọ́run á tún jí dìde ní ọ̀tun. so ó jẹ́ ìdí yẹn, ọdún 16 ta ti ń ṣeré. Ọlọ́run bẹ̀ ṣiṣẹ́ agbára. a bẹ̀rẹ̀ ní kékeré, Ọlọ́run bẹ̀ sọ di ńlá. Operation 7-7, ìwàásù, orin, eré, àwọn drama, gbogbo ẹ̀ ló máa wà bẹ̀. ọ̀rọ̀ Ọlọ́run, gbogbo ẹ̀ ló máa wà bẹ̀. èèyàn lè wà nínú ìpàdé yẹn kó má rí tiẹ̀ ṣe. ìpàdé kan tí mo mọ̀ pé ọ̀fẹ́ pé èèyàn máa di wákàtí 12 tó orin èdè ní kùn yẹn títí kan àwọn ọmọdé. ọwọ́ Ọlọ́run wà nínú ìpàdé yẹn. ẹni tó bá débẹ̀ ló lè mọ̀. àwa máa ń ṣe ní January, ní Tuesday tó bá parí January nínú ọdún tuntun. tọdún yìí sì la máa ṣe ní Tuesday tó ń bọ̀ yìí, tí ṣe 30 ọjọ́ oṣù kínní ọdún 2024 ní agbára náà, tí àkórí rẹ̀ dẹ̀ ń jẹ́ all round dominion, ìjẹgàba ní gbogbo ọ̀nà. ìyẹn tí program ní all round dominion, ìjẹgàba ní gbogbo ọ̀nà. ẹ ṣé mọ́mì wa. ẹ jọ̀ọ́ mà, ṣé ẹ̀yin nìkan ni ìránṣẹ́ Ọlọ́run tó máa wà níbi ìpàdé náà? láàrin wákàtí 12 ata máa ń tó, iyọ̀ sì máa ń dùn. gbogbo ìgbà tá a máa ń ṣe làwọn ìránṣẹ́ Ọlọ́run tó pọ̀ máa ń wá. lọ́dún ìyá yàtọ̀ sí èmi, a lè tí ìránṣẹ́ Ọlọ́run 5 mìíràn pẹ̀lú èmi. mo fẹ́ kí ẹ bá mi dárúkọ wọn. lára àwọn ìránṣẹ́ Ọlọ́run tó máa wá ni wòlíì Sam Òjó, wọ́n máa ń pè ní bàbá authority, ọmọ lójú Jésù, wọ́n máa wà bẹ́ẹ̀. Reverend Edward Kẹ́hìndé Àlàbí,
a reverend of reverends, a teacher of teachers, a very sound man of God. Àwọn náà máa wà bẹ́ẹ̀. Lẹ́yìn yẹn à ń retí ìránṣẹ́ Ọlọ́run kan, wọ́n máa wá for the first time. Evangelist Dr. Moses Labade, wọ́n ń bọ̀ láti ṣáìdì Ògbómọ̀ṣọ́ sí Ìlọrin. A tún retí Pastor Claudius Ọláìyá. Then a retí bàbá ayérayé Evangelist Moses, Evangelist Fakile, Michael Fakile. Then èmi fún ara mi náà wòlíì ọmọ wòlíì Pastor Mrs. Olúwaṣeyì Bákàrè. Èmi náà máa wà bẹ́ẹ̀ ní agbára Ọlọ́run alààyè. Ẹ sọ wípé àwọn olórin pé àwọn olórin ẹ̀mí tí wọ́n pọ̀ tí wọ́n ń bọ̀ o. Ṣẹ̀wẹ̀lẹ̀ Jésù, Olúwabùkọ́lá Ayàkíadé, wọ́n máa wà ń bẹ̀. À ń retí àwọn tíìmù kan láti Ìlọrin. Fèrè làwọn máa ń fún. A máa ń pè àwọn yẹn ní kí ló orúkọ wọn náà, Harmony Brass, wọ́n máa wà ń bẹ̀. Ṣẹ̀wẹ̀lẹ̀ Jésù máa wà ń bẹ̀. Olúwa ló ní Bísí máa wà ń bẹ̀. Yọkún Praise máa wà ń bẹ̀. Fúnmi Voice of Praise máa wà ń bẹ̀. Dáre Power of Praise máa wà ń bẹ̀. À ń retí Unstoppable Ọbaẹ̀rí láti Èkó. Bẹ́ẹ̀ ni àlà retí Sister Sarah Fáwọlé. Wọ́n pọ̀ tí wọ́n máa wà ń bẹ̀. Wọ́n pọ̀ tí wọ́n máa wà ń bẹ̀. A máa ní drama presentation. A máa àwọn ọmọ kéékèèké gbogbo in fact gbogbo ènìyàn ní age by age ló máa rí tiẹ̀ mú bẹ̀. Ọmọ kéékèèké máa wà ń bẹ̀. Àwọn ọ̀dọ́ máa wà ń bẹ̀. Àwọn ọkùnrin máa wà. Àwọn obìnrin máa wà. Àwọn gbogbo tó bá olúkálùkù mú lọ́lọ́run ti pèsè sílẹ̀. Àṣálẹ́ agbára ni. Gẹ́gẹ́ bí ẹ ṣe sọ mà ẹ́ ní pé bíi 16 years ago mẹ́rìndínlógún lẹ ti ń bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. Ǹjẹ́ ẹ lè sọ ipa tí ìpàdé àdúrà ti ṣe nínú ohun àkọ́kọ́ ni pé àìmọye ènìyàn ló ti jèrè ọkàn wọn. Àwọn tó ti sọnù sínú ayé Ọlọ́run ti jèrè ọkàn wọn. Àwọn tí wọ́n ń wá ibùdókọ̀ Ọlọ́run ti pèsè ibùdókọ̀ fún wọn. Mo rántí pé ní ọdún kan jẹ́ kò tó bí ọdún it was in 2019 ní ẹnìkan jẹ́rìí pé kò nílé ọmọ ó dẹ̀ lóyún. Kò nílé ọmọ ìbèmí ó dẹ̀ lóyún. Ó ní gbogbo ìran rẹ̀ ṣe jẹ́rìí yẹn ó dẹ̀ bí ti bímọ ọkùnrin. Ara àwọn tó ń wọ́n ọmọ tọ́lọ́run pèsè ọmọ fún. Ara àwọn tó fẹ́ lọ sílé òkèèrè tọ́lọ́run lànà fún. Ara àwọn tó tiẹ̀ síkì náà tó sọ pé máa kú ṣùgbọ́n tọ́lọ́run rà padà. Oríṣiríṣi nǹkan ni Ọlọ́run ti ṣe nínú ayé mi. A rí àwọn tí wọ́n rò pé ó ti tọ́ fún tọ́lọ̀ tí wọ́n gbé wọn dìde. Ẹnìkan wà ó náà fẹ́ bless mi lọ́dún ó nítorí pé nígbà tó ń kọ́kọ́ wá ó ní òun ò ní kankan and actually the person bless me. Ó ní ṣùgbọ́n ìgbà tó tún máa fi padà wá Ọlọ́run lànà fún òun. Every year lọ́lọ́run wá increase òun. Ó lè wá sọ pé náà tó bá ṣe ìjọba òun náà fẹ́ jẹ́ ìbùkún fún iṣẹ́ ìránṣẹ́ yẹn. Ọlọ́run dẹ̀ ló fún wa nínú ọdún so bẹ́ẹ̀ náà ni. Ìyẹn Ọlọ́run tún ti lo ìpàdé yẹn láti fún Kérúbù àti Séráfù ní orúkọ tuntun. Àwọn èèyàn máa dé ló máa rí pé Kérúbù àti Séráfù eléyìí yàtọ̀ sí bó ṣe ń pè é o. So ẹ máa rí gbogbo èèyàn wà nínú aṣọ funfun. Bẹ́ẹ̀ni máa wá ṣe pọ̀ nínú aṣọ funfun yẹn. Kérúbù àti Séráfù nìkan kọ́ o. Torí mo ti fẹ́ bèèrè gan wípé ṣé ìpàdé àdúrà yìí ṣé fún Kérúbù? Rárá o. Tẹ́ bá láwọn èèyàn tó wà yìí ní kámíyà. Ó ní ìfẹ́ máa dárúkọ ìjọ ni. Bọ̀ ṣàṣà ní ìjọ tí ò sí nínú ministry wa. Ministry gbogbogbò ni ìyẹn gbọ̀rọ̀ mi rè yẹn. Gbogbogbò ni gbọ̀rọ̀ mi rè. Tí gbogbo even àwọn tí ò ṣe kìrìsìtẹ́nì gan. Ẹ kúkú ní wọn tó bá bẹ̀rẹ̀ lálẹ́ jẹ́ ẹ̀rí wọn tí wọ́n tún gbé orí wá. Bẹ́ẹ̀ ni Ọlọ́run bẹ̀ ń dára nínú ayé wọn. Alágbára ni Ọlọ́run. Ìwà kùṣẹ́. Kí ni àmọ̀ràn yín fún àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè yìí? Àmọ̀ràn mi fún àwọn ọ̀dọ́ ni pé kí wọ́n tẹ̀ jẹ́jẹ́ kí wọ́n béèrè lọ́wọ́ Ọlọ́run fún ìtọ́ni. Ṣé rí bí fàpẹ́ nìkan sáré ó mọ̀ ọ́ sá kò ní ìpè káwọn náà tẹ̀lé bó ṣe ń ṣe. Kí wọ́n béèrè lọ́wọ́ Ọlọ́run fún ìtọ́ni pé kí Ọlọ́run kó tọ́ wọn sọ́nà kó má wàá sáré. Tó já sí pé àsìkò oníkálukú. Ọ̀tọ̀ọ̀tọ̀ Bíbélì gan sọ pé gbogbo ní ìgbà àti àkókò wà fún ẹni tó bá máa dáa fún lọ́sàn-án bó sáré láàárọ̀ kò lè ṣe so olúkálùkù ló ní ìgbà tiẹ̀. Ìgbà táyé ó yàtọ̀ sí ìgbà kẹ́hìndé. Ìgbà olúkálùkù dẹ̀ ní kọjá ẹ̀. Ká kàn béèrè fún ìmọ̀ Ọlọ́run, ká béèrè fún ọgbọ́n Ọlọ́run, ká dẹ̀ ṣe nǹkan wa ní ẹsẹẹsẹ, ká má sáré kọjá bó ṣe yẹ, ká má wọ̀wọ́ kọjá bó ṣe yẹ, ká dẹ̀ súnmọ́ Ọlọ́run, ká ní ìbẹ̀rù Ọlọ́run torí pé ìbẹ̀rù Ọlọ́run gan gẹ́gẹ́ bí Bíbélì sọ
ó ní ìpilẹ̀ṣẹ̀ ọgbọ́n. Mo fẹ́ kí ẹ bá mi gbàdúrà fún àwọn tí wọ́n láwọn tó fẹ̀mí wọn ṣòfò ni àbí tí dúkìá ṣòfò nínú ìbúgbàmù tó ṣẹlẹ̀. Ó máa lágbára ó ṣẹlẹ̀ ní ìjẹjọ náà ni Ọlọ́run ní bó ṣe máa ń ṣe nǹkan ẹ̀. Mo mọ̀ pé Ọlọ́run tó dá wọn sí tí ò jẹ́ kí ìbúgbàmù yẹn mú ẹ̀mí wọn lọ ó ní àwọn nǹkan tó fẹ́ ṣe ní ayé wọn. So nígbà tí Olúwa mú ìkólọ sí òní padà Psalm 126 ó láwọn dàbí ẹni tó lálà. Àdìkà nínú Bíbélì pé ìgbà kan ni a kó àwọn èèyàn lẹ́rú lọ sí Bábélì. Ìgbà tó yá Ọlọ́run dá wọn padà bọ̀ sípò. So ìdí tí mo fi mọ̀ ní ẹni pé tí mo dẹ̀ gbàdúrà fún pé gbogbo àwọn tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ sí Ọlọ́run yóò dá ìkólọ wọn padà bọ̀ sípò. Yóò pèsè fún wọn gbogbo tí wọ́n bá nílò láti yóò fún wọn ní ìbẹ̀rẹ̀ ọ̀tun. A bá gbé ìrànlọ́wọ́ dìde fún wọn. Ogun tó dẹ̀ ti ṣẹ́ kò ní gbérí mọ́. Àánú Ọlọ́run á ṣiṣẹ́ nínú ayé wọn. Bẹ́ẹ̀ ló ṣe máa rí. Jésù Kristi Olúwa wa. Bá wa gba àwọn ìjọba wa àti àwọn olórí wa ní mọ̀ràn. Tí mo fẹ́ béèrè fáwọn olórí wa náà ní ọgbọ́n àti darí wa. Kọ́lọ́run fún wọn ní ọgbọ́n àti darí wa. Orílẹ̀-èdè nílò àwọn olórí tó máa darí wa dáadáa. So kọ́lọ́run kó ràn wọ́n lọ́wọ́ kó má ṣì wá darí. Ọgbọ́n àti òye kọ́lọ́run kó fi fún wọn. Kọ́lọ́run kó kọ́ wọn bí wọ́n ṣe ṣe tí ara ó fi tù wá. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ní ara nẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ní nǹkan ò sàmọ̀nà fún. So tọ́lọ́run bá àwọn olórí èmi ní pé wọ́n ṣe wà ń bẹ̀ ṣùgbọ́n gbogbo àwọn tọ́lọ́run fi síbẹ̀ kọ́lọ́run kó fún wọn ní ọgbọ́n àti ẹ̀rù Ọlọ́run ìbẹ̀rù Ọlọ́run tí wọ́n fi lè darí wa dáadáa tí wọ́n fi lè jẹ́ kí ara kó tù wá Ọlọ́run á kọ́ wọn mọ̀ ṣe. Ẹ ṣé gan ni mà kí n tó pajú gbogbo ẹ̀ dé mo fẹ́ kí ẹ sọ ọ̀rọ̀ àṣẹ sí orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí wòlíì tí Ọlọ́run ti ọwọ́ rẹ̀ ṣe iṣẹ́ ìyanu. Lọ́nà gẹ́gẹ́ bí wòlíì tó fún ní àṣẹ ọ̀rọ̀ tó ṣe bí wòlíì Sámúẹ́lì tí kankan nínú ọ̀rọ̀ rẹ̀ kì í jábọ́ sílẹ̀. Mo rán ọ̀rọ̀ àṣẹ jáde ẹ máa wá àlàáfíà Jerusalem ní Bíbélì wí Ọlọ́run tó ń fẹ́ yóò ṣe rere. Tó bá jẹ́ bẹ́ẹ̀ Nàìjíríà ní orílẹ̀-èdè wa ni gba ìsinmi gba àlàáfíà gba ìdàgbàsókè ogun ò ní jà wá o Nàìjíríà ò ní dojúrú ara tu Nàìjíríà ara tu Nàìjíríà o gbogbo àwọn ọ̀rọ̀ sí tán lè fẹ́ máa dàlúrú lórúkọ Jésù Ọlọ́run á fọwọ́ tọ́ ọkàn wọn bẹ́ẹ̀ ló ṣe máa rí Nàìjíríà máa dàgbà sí Nàìjíríà máa ṣe rere gbogbo ẹ̀yin tí ẹ wà nígbà yìí náà lórúkọ Jésù ayé yín kó sọ̀rọ̀ ògo ìrìn àjò yín kó sọ̀rọ̀ ògo bẹ́ẹ̀ ló ṣe máa rí bí alára dídí yín ò ní fẹ́ ẹ tí ní èdè wọnú èdè bẹ́ẹ̀ ló ṣe máa rí Jésù Kristi Olúwa wa àmín àmín lórúkọ Jésù. Ẹ ṣé mà ẹ ṣé gan ni mà so a dúpẹ́ pé fún àsìkò yín tí ẹ fún wa ẹ ṣé gan ni Ọlọ́run á máa ró yín ní agbára sí i a máa fún yín ní okun sí okun ìmọ̀ sí ìmọ̀ ní ètò láti gbàdúrà fún ṣùgbọ́n mo gbàdúrà pé Ọlọ́run á fi okun kún okun yín ọjọ́ náà tó dẹ̀ ń bọ̀ ẹ̀yin aráalé mo nígbàgbọ́ wípé pẹ̀lú àwọn nǹkan tí ẹ ti gbọ́ lẹ́nu màmá wa pé gbogbo wa náà ni a máa péjú pésẹ̀ síbi ìpàdé àdúrà náà ẹ bá wa sọ bí tí ìpàdé náà ti máa wáyé. Ní gbọ̀ngàn ńlá kan tó wà ní ọ̀nà Ẹlẹ́yẹlé tàbá ti Pelu tá à ń lọ sí Ṣàngó àyè tàbá ń ti Ṣàngó lọ sí Ẹlẹ́yẹlé ní àárín méjì ń bẹ̀ wọ́n ń pe ọjà kan ní ọjà Gbáremú tàbí ìyànà Barak ibẹ̀ ni hall yẹn wà Dayland ni wọ́n pe hall náà Dayland Conference and Event Center Dayland Event and Conference Center. Ẹni tó máa ń bọ̀ láti Ṣàngó. Tó máa ń bọ̀ láti Ṣàngó. Ẹ tó bá wá láti Ṣàngó. Ó wà nínú ọ̀nà méjì ta lè fi díye nìyẹn Ṣàngó ọ̀ Ẹlẹ́yẹlé tó máa ń bọ̀ láti Ṣàngó gbogbo ẹ tó wà ní Ìbàdàn àmọ̀nà dé Ṣàngó tó bá wà ní Ìbàdàn àmọ̀nà dé Ẹlẹ́yẹlé so tó bá ń bọ̀ láti Ṣàngó ó wà ní apá àlàáfíà tó bá ń bọ̀ láti Ẹlẹ́yẹlé ó wà ní apá ọ̀tún ó wà lójú títì ń bẹ̀ Dayland Event and Conference Center láago méje alẹ́ Tuesday 30 á parí ní aago méje àárọ̀ Wednesday 31st. tó kò ní jù báyìí lọ lé fún ti àkànṣe ètò tí a mú wá sí ojú ìwòran yín láti ìkànnì Jígí Alára gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé ọjọ́ náà ti súnmọ́lé
ó kù bí màmá ọjọ́ mẹ́jọ náà ni. ọjọ́ mẹ́jọ òní ní Tuesday tó ń bọ̀ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká péjú pèsè èmi gbọ́ fúnra mi mo máa make sure pé mo débẹ̀ torí pé mi gbọ́ fúnra mi fẹ́ wá rí tèmi ṣe gbọ́dọ̀ fẹ́ wá rí ìyá ni tèmi gbà ẹ ṣé mọ̀ ẹ káàsán mà. ẹ káàsán o. ojú yín jọ́ máa o. Ọlọ́run ṣeun. ǹjẹ́ àwọn alẹ́ lè mọ̀ yín mà. èmi ni Ẹ̀dà Adéjọkẹ́ Adépéjú Adébùnmi. Adéjọkẹ́ Adépéjú Adébùnmi adé. Ṣé ìdílé ọbalẹ̀ ti wá ni? Bẹ́ẹ̀ ni Olúwaṣeun ni mí lọ́kọ mi. Kí lẹ lè sọ nípa màmá? Màmá wa Deborah of our time, màmá tí Ọlọ́run ti ọwọ́ wọn tó gbé ìjọ ńlá kàǹkà kalẹ̀. Táǹkì orúkọ rẹ̀ ní Gbọ̀rọ̀míró Prayer Ministry. So tí Ọlọ́run dẹ̀ gbé kalẹ̀ sí orí òkè ńlá tí Ọlọ́run ṣe ní aláṣeyọrí tí Ọlọ́run ṣe ní aláṣeyege, màmá tó wà fẹ́ pé ìrújú Ọlọ́run la mọ̀ wọ́n sí nínú ìjọ wa. Tó bá ti ń sọ̀rọ̀ Ọlọ́run dẹ̀ ń gbọ́, ó dẹ̀ ń rí bẹ́ẹ̀, a sì ń fògo f'Olúwa. Ìdè dẹ̀ ń já, ìdè ń tú, Ọlọ́run sì ń tú sílẹ̀. Ìgbòho f'Ọlọ́run lókè ọ̀run. Gbogbo nǹkan tẹ́ sọ yìí ìdè ń já, Ọlọ́run tú sílẹ̀. Ǹjẹ́ lè sọ ẹ̀rí kan tó ẹ pẹ́ ti èmi fúnra mi? Bẹ́ẹ̀ ni èmi fúnra ra mi ẹ̀rí. Ẹ wo bóyá kí n fi tètò ṣẹlẹ̀ láìpẹ́ yìí kí n kàn fi ka. Ọlọ́run ti ìjọ yìí ó ti ṣeun rere ní ayé mi, ní ayé ẹbí mi, nínú ìjọ Ọlọ́run ní pàtàkì pé tí àwọn èèyàn bá bẹ̀rẹ̀ tẹ́ bá ń tú ẹ̀rí pọ̀ rẹpẹtẹ, ṣùgbọ́n èmi fúnra ra mi ẹ̀rí ni mí o, kí n kàn fi eléyìí ṣe àpèjúwe. Ìjọ tó ṣẹlẹ̀ gangan ọkọ mi àti ọmọ mi àkọ́bí mi wọ́n wà ń bẹ̀ o, ṣùgbọ́n Ọlọ́run ṣiṣẹ́ àrà ó ṣiṣẹ́ ìyanu. Ní wákàtí kan kí ni ẹ̀ṣẹ̀lẹ̀ báyìí wọ́n kúrò níbẹ̀. Lẹ́yìn wákàtí kan gbogbo ilé tán wà bí tán lọ ó di ìlẹ́lẹ̀. So kí ni Ọlọ́run jẹ́rìí agbára ẹ̀ nù, torí àwa wà ń bí à ń gbàdúrà lọ́wọ́ àwọn sì wà níbi tán wà, èmi ò mọ̀. Ṣùgbọ́n níjọ́ yẹn nǹkan tí mo kàn rí pé nínú ìjọ yìí láàárọ̀ yẹn ààbò lákàlùkù faraya là ń gbà, Ọlọ́run dẹ̀ gbọ́. Ìkọ́kọ́ ní wa àpẹ̀dín àṣìṣọ́nù. Ògo f'Ọlọ́run lókè ọ̀run. Ẹ ṣé mà, ẹ ṣé gan ni mà. Olúwaṣeun. Ẹ ṣé mà. Ẹ sọ orúkọ yín fáwọn yìí. Orúkọ mi ni Fátòṣà Mọ́fọ́lá Olúwaṣayọ̀. Fátòṣà Mọ́fọ́lá Olúwaṣayọ̀. Èmi náà fọ́lá Olúwaṣayọ̀. Operation 77 mo gbọ́ pé wọ́n ní aṣọ funfun náà máa ń wọ̀ ńbẹ̀. Bẹ́ẹ̀ ni o, ẹ pé tán. Tẹ́ bá ní Operation 77 ẹ wá ní all round dominion. Bẹ́ẹ̀ ni. All round dominion, ẹ bá mi ṣe mọ̀ kí ni ìtumọ̀ Yorùbá? Ìjẹgàba lórí ohun gbogbo. Ìlà yìí bóyá ni mi wá gbà kémi náà lò wá lọ́jọ́ yìí. Kò sí problem. Ẹ máa fún mi. Mo máa fún yín. Ṣé ẹ bá mi sọ just little about that program. That program is a very, very wonderful program. It is a power-filled program. Mo máa ń rí Ọlọ́run wò bí ìran. Ó fẹ́ mi wá sí inú ìpéjọpọ̀ yìí ni, ṣùgbọ́n láti ìgbà náà ni Ọlọ́run ti ń ṣe ohun àrà àti ohun ìyanu nínú ayé mi lọ́dọọdún ni. Oríṣiríṣi ohun àrà lọ́lọ́run ṣe fún mi tó dẹ̀ sì máa ṣe. Torí mo mọ̀ pé nínú ìjẹgàba lórí ohun gbogbo yìí máa tún jẹgàba sí lórí ohun gbogbo ni. Tó ṣe lè sọ nǹkan ọkàn tí ẹ sọ pé Ọlọ́run ṣe lọ́dọọdún fún yín. Nígbà tí wọ́n fẹ́ mi débí, mo ń wò pé báwo ni mo ṣe máa ṣe, torí agbègbè yóò jẹ́ tuntun sí mi. Ìgbéyàwó ló gbé mi wá síbi, ṣùgbọ́n lórí iṣẹ́ mi Ọlọ́run jọ mí lójú ní gbogbo ọ̀nà. Lórí iṣẹ́. Ó gba gbogbo agbègbè yìí fún mi. Iṣẹ́ wo lẹ ń ṣe? Mo ń tajà ni. Bẹ́ẹ̀ ni. Mo ń tajà online ni. Irun mo ń tà irun là ń tà. Bẹ́ẹ̀ ni. So ọjọ́ yẹn náà yìí náà máa nǹkan tí ò ní jẹ́ sí ń bẹ Ọlọ́run ò ní jẹ́ ń rí. Màá wà ń bẹ màá tún kó àwọn èèyàn wá. Torí mo fẹ́ káwọn náà rí Ọlọ́run wò bí ìran. Mo mọ̀ pé youth ni ẹ bá mi. Bẹ́ẹ̀ ni o, wọ́n ṣe fún àwọn àgbàlagbà nìkan o. Àwa ọ̀dọ́ náà a wà ń bẹ̀. Ọlọ́run bẹ́ẹ̀ ṣe ohun àrà àti ohun ìyanu nínú ayé wa. The Lord has been blessing us and he will continue to bless us. Mọ́mí, ẹ káàsán mà. Kí lorúkọ yín mà? Orúkọ mi ni Elder Madam Ẹ̀bùnolúwa Ayọ̀délé Ayabangboyè. Ẹ̀bùnolúwa. Ó dà pé màmá tó ní ètò àdúrà ìgbọ́n jẹ́ Ẹ̀bùnolúwa. Ẹ̀ ń bá wọn jórúkọ. Lágbára ìjẹ́ Jésù. Okay.
kí lẹ lè sọ nípa ìpàdé àdúrà tó ń bọ̀? Ìpàdé àdúrà tó ń bọ̀ a pè ní 7 to 7, operation 7 to 7 all round dominion. Ó máa kárí gbogbo àgbáyé. People are coming from Ibadan, Òṣogbo, Ọ̀yọ́, Èkìtì, and diaspora. Really? Yes. So they are From outside the country. Outside the country, people are coming. Okay. Okay, ó ti tọ́dún mélòó tẹ́tí wá sí program? Pàtí wá sí program ọ̀tá bẹ̀rẹ̀ program. Tẹ́tí tẹ́yìn tí wá sí gbọ̀rọ̀ mi rò. Ara operation 7 to 7 yẹn. Operation 7 to 7 àti ìgbà tán ti bẹ̀rẹ̀ láti join. From the reception. Làwa tí ń wá sí operation 7 to 7. Okay. So kí ni vision yín, kí ni àfojúsùn yín ní fún ọjọ́ yẹn gangan? Àfojúsùn fún ọjọ́ yẹn ni pé ibẹ̀ máa kún, ó máa gba èrò nínú aṣọ funfun. Everybody, everywhere, náà ti mọ gbòòrò mi rò. So yín náà máa wọṣọ funfun lọ́jọ́ yẹn? Gbogbo wa lájọ máa wọṣọ funfun. Tí n bá fẹ́ wá náà máa wọṣọ funfun. Ó bá lè rí ibi jókòó sí. Okay, ẹ ṣé ma, thank you so much ma. Ẹ káàsán sà. Ẹ káàsán. Ǹjẹ́ ìbá wa sọ orúkọ yín fáwọn èèyàn nílé? Orúkọ mi ni Pastor Iyọlá Olúṣẹ́gun Israel. Pastor Iyọlá Olúṣẹ́gun Israel. Mo wò pé ṣé ọmọ ìjọ yìí náà lẹ́yìn náà? Yeah, I'm part of ọmọ ìjọ church yìí. Okay. I'm one of the ambassadors of Boromiro Prayer Ministry. Kí lẹ lè sọ nípa iṣẹ́ ìránṣẹ́ Màmá Bákàrè? Àwọn ìpè tí ó dájú, ìpè tí ò ní àbàwọ́n, ìpè tó ní àtìlẹ́yìn Ọlọ́run nínú, ìpè tí ò ní àfikàn ọ̀kan nínú, ìpè tó lọ ṣàn tọ́lọ́run sì ń fi ọwọ́ wọn tó fi ń dábìrà. Okay. Ètò tí ìpàdé àdúrà tí ó jẹ́ pé nípasẹ̀ wọn ni wọ́n ṣe dá sílẹ̀, ṣé ẹ lè sọ̀rọ̀ nípa ìpàdé àdúrà náà? Operation 7 to 7 ìpàdé alágbára ni tí Ọlọ́run ti máa ń ṣiṣẹ́ ìyanu, ṣiṣẹ́ àrà, oríṣiríṣi testimony yàrá and there every year. It's a program that is very equipped. Ó dẹ̀ wà unique in all things. From the beginning to the end, no dull moments in His presence when it comes to Operation 7 to 7. Really? Yeah. So where is the program taking place? Elekan Event Center ló máa ti wáyé ní on the 30th Tuesday on the 30th January 2024, 7 p.m. It was 7 a.m. The following day. The following day. 7 p.m. 7 a.m. 31st of 7 p.m. on dot 30th to the second day 7 a.m. Okay. What have I advice to the young people out there? Yeah, the young people outside, just to be dedicated. Always let God be your God and always put God first in all things you do. Thank you so much, sir. Ẹ ṣé gan ni, sir. Orúkọ yín, sir? Orúkọ mi ni Mr. Emmanuel Babaranti. Ṣé ọmọ ìjọ ẹni àbí ẹ̀yin kàn wá láti àràtà ní? Ọmọ ìjọ ni mí. Ọmọ ìjọ ni. Kí lẹ lè sọ nípa program tó ń bọ̀? Program tó ń bọ̀ yẹn jẹ́ program tí Ọlọ́run ti máa ń ṣiṣẹ́ ìyanu. A pé ọdọọdún ni program yẹn máa ń wáyé. Ọlọ́run dẹ̀ máa ń ṣiṣẹ́ ìtúsílẹ̀. Ibi tí ẹnì kọ̀ọ̀kan bá kù sí, Ọlọ́run máa ń fi program yẹn ṣiṣẹ́ ìtúsílẹ̀ fún ẹnì kọ̀ọ̀kan. Really? Bẹ́ẹ̀ni. Ó ti sọ́dún mẹ́rin tẹ́yìn tí ń lọ wá síbẹ̀. Ó ti tó bí ọdún bíi mẹ́ta sìn tí mo ti máa ń wá. Bẹ́ẹ̀ ti máa ń wá. Èyí dẹ̀ ti rí testimony. Bẹ́ẹ̀ni. Olúwa ṣe. Orúkọ yín mà? Orúkọ mi ni Mrs. Elizabeth Ọbájínà tó gbìyànjú mọ̀ sí Jésù Jọba. Jésù Jọba. Bẹ́ẹ̀ni. Ìpàdé àdúrà tó ń bọ̀ ní ọgbọ̀n ọjọ́, ṣé ẹ̀yin náà máa wà níbi ìpàdé náà? Dandan ni mo gbọ́dọ̀ wà ń bẹ̀ o. Ẹ gbọ́dọ̀ ní ìṣẹ̀ bẹ́ẹ̀ ni. Kí ni reason tẹ́ fi sọ bẹ́ẹ̀? Mo ti ń wà mí láti bí 9 years ago. Really? Mo dẹ̀ máa ń rí ọwọ́ Ọlọ́run. Ọlọ́run ń ṣiṣẹ́ àrà, ń ṣiṣẹ́ ìyanu. Ẹ̀rí máa ń tẹ̀lé gan. Sọjí ńlá ni. Mo gbọ́dọ̀ ní ìṣẹ̀. Kò ṣe é ní ìṣẹ̀. Ẹ sọ pé ẹ̀rí máa ń tẹ̀lé. Bẹ́ẹ̀ni. Ẹ lè sọ ìkan lára àwọn ẹ̀rí tí ẹ ti. Èmi ti rí, ó ti ẹ̀ pọ̀. Mo ti rí ẹ̀rí nípasẹ̀ àwọn ọmọ mi. Ṣé mọ̀?
Ọlọ́run bá mi ṣe gbogbo ogun wà lójú kan nínú ayé wọn gbogbo wọn ti tẹ̀síwájú so Ọlọ́run ó ń ṣe ohun gan ó ń ṣe ohun àrà ó ń ṣe ohun ìyanu nínú ìsọjí yẹn. kí lè sọ fáwọn aráalé tó wò. nǹkan tí mo sọ ni pé ẹni tó bá ti ń gbọ́ àmì tó bá ń wo prógráàmù yìí tó dẹ̀ ti gbọ́ ìkéde pé kán má ní ìsẹ̀ wọ́n try láti wà ń bẹ̀ torí ẹ̀rí máa tẹ̀lé àwọn náà àrí iṣẹ́ ìyanu àti iṣẹ́ àrà tọ́lọ́run ṣe níbẹ̀. ẹ ṣe gan-an. ẹ káàsán sá. ẹ lè mọ̀. ìpàdé àdúrà tó ń bọ̀ ní tó ń pè ní operation 7 tó ń bọ̀ ní ọgbọ̀njọ́ ṣé ẹ̀yin náà máa bá wọn nípìn bẹ́ẹ̀. lágbára Ọlọ́run máa wà ń bẹ̀ ní ìpẹ́dẹ̀. àmín lórúkọ Jésù àmín. kí ni nǹkan tẹ́ lè sọ nípa ìpàdé àdúrà náà. ìpàdé àdúrà operation 7 to 7 ó dàbí ọdún tuntun nínú ìjọ yìí bí gbogbo wa ṣe ń lo January 1 òun náà ni ìbẹ̀rẹ̀ ìjọ yìí nínú kàlẹ́ndà wa. okay so program yẹn ló jẹ́ bí ìbẹ̀rẹ̀ ọdún tuntun fún wa. fún wa ìgbò gangan ló fẹ́ ṣe program yẹn. wọ́n fẹ́ ṣe ní Delan event center ó wà ní Gbáremú ní títí Ṣàngó sí Ẹlẹ́yẹlé. aago mélòó máa bẹ̀rẹ̀. wọ́n bẹ̀rẹ̀ ní aago 7 ìrọ̀lẹ́ wọ́n parí ẹ̀ ní aago 7 àárọ̀. 12 hours. 12 hours. Yeah. ẹ ní sùn. lágbára Ọlọ́run torí pé nínú ìpéjọ yẹn oríṣiríṣi drama wà music wà illustration wà so oríṣiríṣi ló wà níbẹ̀ tó jẹ́ pé kò tiẹ̀ lè jẹ́ kẹsùn àfẹn tí ò bá mọ tó wá ṣe. kí lẹ lè sọ fún àwọn tí mo lè sọ fáwọn aráalé ni pé kí àwọn aráalé kí àwọn náà gbìyànjú àwọn tí ò tí wá rí kán wá iṣẹ́ ìyanu Ọlọ́run ó wà níbẹ̀ ẹlòmíì tó ti ní problem marital problem ṣe mọ̀ oríṣiríṣi issues tó bá wá bẹ́ẹ̀ àdúrà nìkan ló lè ṣe kò sí nǹkan míì tó lè ṣe mo mọ̀ pé tó bá wá yóò rí ìdàní Ọlọ́run yóò dẹ̀ ojú Ọlọ́run. mi dárúkọ yín bẹ́ẹ̀ ni. mo gbé látẹ̀kọ́ mo ti interview àwọn àgbàlagbà mo rò pé àwọn àgbàlagbà bóyá program is just for àwọn àgbàlagbà ṣé pé àwọn young ladies wà níbẹ̀. gbogbo èèyàn lápè ọ̀dọ́ arúgbó ọmọdé gbogbo wọn pátápátá la pè. really bẹ́ẹ̀ni. so ẹ̀yin náà ẹ máa wà níbẹ̀ lọ́jọ́ yẹn. lágbára Ọlọ́run mo máa wà níbẹ̀ lọ́jọ́ yẹn operation 7 to 7 kò ń ṣe program téèyàn ò bọ̀lọ̀ má sí níbẹ̀ ó jẹ́ program tí Ọlọ́run gbé kalẹ̀ látọwọ́ màmá Bákàrè láti tún ayé àwọn èèyàn ṣe láti yí àwọn ìpín padà láti fún àwọn èèyàn ní ògo tuntun láti jẹ́ kí àwọn èèyàn kan jẹ gàba lórí ohun gbogbo tí ó ń jẹ gàba lórí wọn. one testimony. ẹ̀rí mi pọ̀ operation 7 to 7 ó jẹ́ program tí èmi ò lè má wà nítorí wípé Ọlọ́run ti ṣe ohun ribiribi nínú ayé mi especially nínú ayé ọkọ mi ó fún wa ní ọjọ́ ọ̀la tó dára. ẹ ṣé gan ni. mọ́mí. God bless you. How are you ma? I'm fine. ẹ bá mi dárúkọ yín fún àwọn aráalé. orúkọ mi ni ìyáàfin Mabel Ògúnmóyèlá. ṣé wọ́n gbọ́ yín dáadáa bá? orúkọ mi ni Mrs. Mabel Ògúnmóyèlá. Ògúnmóyèlá ṣé ọmọ ìjọ yìí náà ní. bẹ́ẹ̀ ni. kí ni ẹ lè sọ nípa ìpàdé àdúrà tó ń bọ̀ ní ọgbọ̀njọ́ oṣù yìí. operation 7 to 7 ìpàdé àbùkúrúra tó lágbára ni o tó ti la gbogbo àgbáyé já kékeré la fi bẹ̀rẹ̀ ṣùgbọ́n ẹ̀mí mímọ́ gbà lọ́wọ́ wa ó sọ di ńlá ó dẹ̀ yí ọ̀pọ̀lọpọ̀ ayé padà ó ti ṣe àmì iṣẹ́ ìyanu ọdọọdún lédè ń dọ̀tún sí ọdọọdún ló ń di ọ̀tún sí torí kékeré la bẹ̀rẹ̀ adẹ̀ ń fẹ̀ sí gbọ̀ngàn tá a tún lẹ̀ gan kò gbà wá mọ́ Ọlọ́run rìn ó kọjá bá ṣe ni. ṣé ẹ lè sọ nǹkan yọkùn wọn pé bẹ́ẹ̀ sọ ìpè Ọlọ́run rìn mọ̀ pé oríṣiríṣi nǹkan Ọlọ́run ti máa ṣe nínú ayé yín ṣé ẹ lè sọ nǹkan ẹyọ kan pé okay this is a testimony tí ó ti ṣẹlẹ̀ nínú ayé yín láti gbà tẹ́ tí. kò sí ọdún tí wọ́n ṣe 7 to 7 tẹ́mi ò rí testimony wọ́n máa rí every year ṣùgbọ́n nǹkan tó ṣe pàtàkì tó jọ mí lójú jù ní 2020 nígbà COVID dókítà mi gain admission sí America ó wá bọ́ sí time COVID wọ́n wá ní wọ́n lè ṣe interview mọ́ ní embassy àwa ṣe 7 to 7 ní 26th of that year nígbà tó máa di January nígbà tó máa di the third day letter came from that school in America. tó sọ pé àwọn ò lè ṣe interview mọ́. Nigerian embassy láwọn ṣe interview letter wá láti bẹ̀yẹn pé ẹ ṣe interview fún ọmọ students àwọn ni àwọn ti fẹ́ bẹ̀rẹ̀ lecture and they wanted her there. Nípa iṣẹ́ ìyá nítorí ọmọ yẹn náà wá sí 7 to 7 she came from Lagos ó dẹ̀ wá aṣọ tó fi ó dẹ̀ sọ fún Ọlọ́run pé wọ́n Ọlọ́run Ṣèyí Bákàrè tó bá ṣe fún un aṣọ tó ń wọ̀ yìí ló máa wọ̀ ló máa lọ fi ṣe interview yẹn
tó bá fi lè grant o and the embassy invited her themselves wrote a letter to her pé school ẹ ti ní ká invite ẹ ká ṣe interview fún ẹ come one on one tọ́lọ́run ṣe fún mi ní 7 to 7 ọdún yẹn kò dẹ̀ sí láti ìgbà yẹn kò sí ìgbà tí a ṣe 7 to 7 tọ́lọ́run ṣe ya nínú ayé mi nínú ayé àwọn ọmọ mi ìpele kan sí kejì ni mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run rìn o iṣẹ́ ìyanu máa ń ṣẹlẹ̀ tó jẹ́ pé lójúkojú báyìí ni tó jẹ́ pé kò sí ẹni tó bá fi gbàgbọ́ wá síbẹ̀ tí ò ní rí nǹkan ṣe Ọlọ́run máa ń ṣiṣẹ́ ìyanu torí àdúrà pọ́nbélé àti ọ̀rọ̀ Ọlọ́run. so nǹkan láì sọ́n sí pé ẹ mọ orí point méjì kan dì mọ́ ẹ ní mo rí wá látẹ̀kọ̀ ẹ tún sọ wípé kéèyàn fi ìgbàgbọ́ wá so ọmọ yín wá látẹ̀kọ̀ yẹn mí pé program kò sẹ́ni tí ò kì í wá síbẹ̀. kò sí from àwọn èèyàn máa wá láti lo ìbò tó ti dé báyìí ẹ ń ṣàbùkù fún gbogbo àwọn ọmọ wa tó wá tí wọ́n lọ láti bí tó yẹ pé true program yẹn ni ọ̀pọ̀lọpọ̀ máa ti gbọ́lúdé tó máa sọ tó máa gba táyìn tó máa gba permission níbi iṣẹ́ wọn pé àwọn gbọ́dọ̀ lọ Nàìjíríà torí wọn fẹ́ miss program àwọn tí ò tiẹ̀ lè wá gan máa ń join online tó jẹ́ pé kò sí tí wọ́n béèrè lọ́dọ̀ so that program will be live everywhere ẹ sọ fáwọn èèyàn anywhere ni wọ́n bá ti log in wọ́n kàn type pastor Mrs. Ibakare sórí Facebook they will see it live and direct wọ́n dẹ̀ máa cover. ẹ ṣé gan ni ma ẹ ṣé mo dúpẹ́. orúkọ yín sà. orúkọ mi Olúwaṣẹ́gun fún mi Adéjòjò. ó máa ga kẹ mo dẹ̀ like outfit yín o. ẹ ṣé gan thank you. kí ni ẹ lè sọ nípa iṣẹ́ ìránṣẹ́ Màmá Bákàrè. tí a bá fẹ́ bẹ̀rẹ̀ ó máa fẹ́ pọ̀ díẹ̀ o. ẹ̀kọ́ bá mi gé yín just few points. mo kò lè sọ pé kí n sọmú ìpè tó dájú. ìpè tó dájú ìsọmú. mo máa ní our touch bearer. our touch bearer. ẹn tí à ń tẹ̀lé. ok wọ́n ní program kan ń bọ̀ ní on the 30th January kí lẹ lè sọ nípa program yìí. I would say is a date where the angels come down to visit us. It's a day that has been ordained by God for a divine encounter. It's a day where even God himself comes down and listens to people's prayer requests, supplications, and even is a day that we worship God. And he himself in heaven will be glad that we are there. Where is the program taking place? At Dayland Event Center. And where is Dayland Event Center? Dayland Event Center is located around Baremu. If you are coming from Songo, you can just tell the bike man, cabman over there that you are going to Dayland Event Center or Baremu. You'll surely drop it there. Even as a matter of fact, you going from LALA to Songo or Songo to LALA, by the right if you are coming from LALA, by the left if you are coming from Songo. It is easy. You will definitely know that something is happening here. Really? Yes, you definitely know. Ṣé èrò máa ń pọ̀ tó yẹn ni? Èrò máa ń pọ̀ débi pé bí mọ́tò ṣé kí n pè ní auditorium àti ìgbé ní center event ọ̀rẹ́ bóyá tóbi tó èrò máa kún lé èrò máa kún ta ká tó máa sọ àwọn tó ń join wa online tó máa ń stream wa online so èrò máa ń pọ̀. So o ti gbá mi tó ti pẹ́tẹ́ tí ń wá nìyẹn. Ó ti ṣe díẹ̀. Kí ni bóyá testimony ọ̀rọ̀ nǹkan tẹ́ gbọ́ pé àtó ṣe tí ẹ ti nípa nínú. I would say I'm part of this program, like I've been part of this program for years. So tí máa ní kí n máa ṣe tẹ́lẹ̀ a máa sọ lọ́dọọdún. So ọdọọdún lẹ́yìn rí iṣẹ́ ìyanu. Ọdọọdún ni o. Okay, advice to young men like you out there. I would just say instead of you spending your night at that bar or that lounge, come and meet God, come and pray to him, come and talk to your father, and be rest assured he's going to answer you. Okay. Thank you for coming. You are looking beautiful. Thank you. Ẹ káàsán. Yes ma. Ẹ kú iṣẹ́. Yes ma. Ẹ jọ̀ọ́ kí ẹ lè sọ nípa iṣẹ́ ìránṣẹ́ Gbọ̀rọ̀mìrò. Iṣẹ́ ìránṣẹ́ Gbọ̀rọ̀mìrò. Bàbá ní ká máa sọ látàárọ̀, a máa ní kúrò lẹ́nu ẹ̀. Gbọ̀rọ̀mìrò prayer ministry tí Ọlọ́run lu màmá ìbùn Olúwaṣẹ́ Ìbákàrè tí wọ́n gbé kalẹ̀. Wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn obìnrin. À ń kóra wa jọ abẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ lónìí kárí ayé ni o kárí àgbáyé worldwide títí dókè òkun. bẹ́ẹ̀ ni ní Gbọ̀rọ̀mìrò USA, Canada, UK, anywhere and all African countries ní Gbọ̀rọ̀mìrò máa wà láti ní ẹ̀ka dé àjọ bẹ̀rẹ̀ náà ní bí àná àwa rè lẹ́nu. ṣe kí ni ẹ lè sọ nípa ìpàdé àdúrà tó pọ̀ ní 7 days time. ìpàdé àdúrà yẹn ṣe bí ẹgbọ́n ta sọ ìgbédìde
ìjẹgàba lórí ohun gbogbo gbogbo ẹni tó wá síbẹ̀ ó máa jẹ nígbà tí wọ́n bá jẹ gàba kí ni ìtumọ̀ ẹ̀ ó ní agbára lórí ohun gbogbo ní Ọlọ́run máa lò màmá wa àti àwọn tẹ́ bá wo pósítà yẹn tẹ́ wo bánà ẹ rí àwọn ìránṣẹ́ Ọlọ́run tí Ọlọ́run lò tó ń bọ̀ àwọn akọrin ẹ̀mí olórí ẹ̀mí tó ń bọ̀ mi ò ní ìfẹ́ rí Àbújá ni mo wà mo sáde ni pé no mi ò gbọ́dọ̀ ní ìfẹ́ torí pé àwọn ẹ̀rí ńláńlá nínú ìdílé tèmi gangan lórí mi lórí ọmọ lórí ọkọ ọmọ lórí ọmọ ọmọ lórí àwọn àbúrò mi gbogbo wọn mo ti ránṣẹ́ sí wọn tí wọ́n gbọ́dọ̀ wà níbẹ̀ wọ́n ń bọ̀ ó ṣe máa ń rí lọ́dọọdún ní àkọ́ bẹ̀rẹ̀ wẹ́rẹ́ níbi láti bẹ̀rẹ̀ àtúnlẹ̀ ìgbà tó yá bẹ̀rẹ̀ ní local government lọ́dẹ ní Dùgbẹ̀ ìgbà tó yá kò gbà wá mọ́ abọ́ síta fún àrẹ̀nà mo ti ẹ̀ ń wò pé ìgbà tó bá yá gan dé láàyè ìmọ̀ ló gbà wá mọ́ èrò bí omi nínú aṣọ funfun ní ọjọ́ mẹ́jọ ẹ bá ní pèrò kan wá wòrán. ẹ bá mi sọ orúkọ yín fáwọn èèyàn lé. orúkọ tèmi ni Lucy Bọ́lá Ẹniọlá àwa ni ọmọ wòlíì lábẹ́ àkóso màmá pásítọ̀ Ẹ̀gbọ́nolúwa Olúwaṣeyì Bákàrè tí Ọlọ́run lò wọ́n fún wa àdẹ̀dúpẹ́ fún ẹ̀mí gígùn àlàáfíà orí ọ̀fẹ́ tó péye agbára tó péye ni Ọlọ́run á máa fún wọn láti lè ṣe iṣẹ́ ìránṣẹ́ náà wọn ní kùnà o ẹ ṣé mà.